Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Ṣùgbọ́n ìtàn yẹn dá ó sì kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa pé Ọlọ́run fi hàn ọmọ ìjọ wa. Mo fi dédé àsìkò yìí mo fi gbàdúrà fún bàbá wa aṣíwájú nínú ẹ̀sìn mi lórílẹ̀‐èdè yìí, Daddy G.O., our amiable father, Pastor Enoch Adeboye, the G.O. General Overseer, Redeemed Christian Church of God. Ọmọ bàbá àgbàlagbà géńdé ọkùnrin 42 years old man ọ̀sàláìsí ní ọjọ́ mélòó kan sẹ́yìn. We understand how sad and emotional down our daddy G.O. could be by now. We condole and console with you, with our mama, Mommy G.O., and we pray for you that God Almighty should not abandon you alone to yourself. Amen. Bó tilẹ̀ wù kí ẹ̀sìn wọ́n yàtọ̀ tó, Bàbá Adébóyè olórí Redeemed Church wọ́n ṣe é kọ́ṣe ní àwọn ọ̀nà tó pọ̀ nípa kéèyàn jẹ́ oníjẹ́jẹ́ àti onísùúrù àti olótìtọ́. Bàbá Adébóyè tẹ́ bá wò wọ́n dáadáa, crusade wọn is just based on faith tabernacle. Bàbá Adébóyè will only preach for you to have faith. And Baba will say, if you believe, then you are good to go. Faith tabernacle ni Baba rí tí mo máa polongo pé ságbàgbọ́ tó bá gbàgbọ́ kó ó yóò dà fún tó bá ti nígbàgbọ́ pé ohun tó wá pray lórí ilẹ̀ máa ṣe ó máa ṣe. Ẹ̀mí lórí Baba ń gbé ọwọ́ lé àlérí tí ó ní kí wọ́n máa dákú. Ẹ̀mí lórí Baba Adébóyè sọ fún yín pé gbé ojú yẹn wá tí bá ti fi atẹ́gùn sí. No, yóò sọ fún mi pé sọ nígbàgbọ́ yẹ kí n gbàdúrà fún ọ. No matter what, Baba is now 79 years old. For a 79 years old man to lose a son, even if he has hundreds of them, to lose a son is a tragedy. It's a tragedy. We sympathize with you, sir, and your family. May God Almighty afford you and continue to be with you. Àwọn ọmọ yín yẹn tó kù sá ní agbára Ọlọ́run wọn ní kúmọ yín lójú. Amen. Àti kékeré àtàgbà wọn ní agbára Ọlọ́run. Bàbá ẹ̀rí ládàáwò. Ẹgbọ́n ìtàn tí wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan, wọ́n lọ bá ànábì bẹ́ẹ̀ nínú ìtàn tí mo sọ pé wọ́n gbé wá yẹn. Débi wípé ìtàn yẹn sọ pé ànábì gan sì hàn kí nígbà tó wọn kú. Nínú ìtàn tí ló bẹ́ẹ̀ ìtàn yẹn wà tọ̀rọ̀ yìí, ìtàn yẹn fi ẹ̀kọ́ fẹ́ lọ́lẹ̀. Torí tó gbé àwọn ìka yẹn wá pọ̀, but for that story to even come, sir, it's just a lesson and a challenge, let me put it that way. And a trial time is this for you, sir. Ọlọ́run àmójútó yín. Ìjọ yín, àwọn ọmọlẹ́yìn yín, Ọlọ́run aláàánú alágbára jùlọ kò ní fi ikú ọmọ náà kò ní fi dá ayé yín. Bó ṣe lè mì yín tó, ṣùgbọ́n ẹ di òpó ìgbàgbọ́ àti òpó Ọlọ́run. Daddy G.O., Pastor Enoch Adeboye, the General Overseer, Redeemed Christian Church of God. Baba ẹ̀sára jẹ́jẹ́ o. A ṣe 1 minute silence. Ẹ̀sìn wa yàtọ̀ sí ẹ̀sìn wọn. Ohun táwa máa ṣe nínú ẹ̀sìn wa ó yàtọ̀. Ṣùgbọ́n the greatest honor tí mo believe pé Christian àti ọ̀làjú máa fún departed soul àwọn tó bá ti kú nù wọn, wọ́n á dìde fún 1 minute silence to honor their soul. Ẹni ọba wa ní gbogbo tí rí tí mo ṣe àdísì kan wáyé tí wọ́n ń gbé òkú kan lọ tánàbí wá dìde fún òkú náà. Àwọn sàábé wá ní òkú tó dìde fún yìí kò bá wa kírun rí, kì í ṣe Muslim àdúgbò wa tí ọba jẹ́ Mùsùlùmí ṣé kì í ṣe èèyàn. Mo dúró sábẹ́ àdísì yẹn sympathize pẹ̀lú Bàbá Adébóyè. 1 minute silence lórí ìgbó gbogbo ẹ̀dẹ̀ wà ń bẹ̀ bí tí ọlọ́ba gbogbo ẹ̀dẹ̀ wà ń tọ́lọ́ba fi láǹfààní. 1 minute silence to honor the soul of Mr. Dari
Adeboye, the son of General Overseer Redeemed Christian Church of God, Pastor Enoch Adeboye. 1 minute silence in honor of his lovely soul. Apá ọ̀tọ̀ Elédùmarè Olúwa bá fi sílẹ̀ àlàáfíà ẹ̀jẹ̀ káwa náà ṣàgbà fúnra wa Ọlọ́run tó ní wá tó lè ní wa tó ní ìmọ̀ tó ní agbára tó ní wíbẹ̀ jẹ́bẹ̀ abẹ́ọ́ pẹ̀lú agbára rẹ̀ má jẹ́ kí ikú ọmọ ṣẹlẹ̀ sí wa má jẹ́ kí ikú aya ṣẹlẹ̀ sí wa má jẹ́ kí ikú ọkọ ṣẹlẹ̀ sí wa àwọn òbí wa náà tí wọ́n ń mójú wọ Ọlọ́run má jẹ́ kí wọ́n kú lókìkí máa lọ wọ́n fi wá dà wọ́n láàmú fi wọ́n dà wọ́n láàdá wọ́n ti léwu káwọn òbí wa dàgbà tó àbí káwọn òbí wọn dàgbà tó àbí káwọn náà dàgbà tó lágbára Ọlọ́run ọmọ ni ó sì wá àwọn àwọn náà ó sì àwọn ọmọ ọlá máa ṣe aláwọ láàkú wọn dá gbogbo ẹni tó bá dé ń gbọ́ bẹ́ẹ̀. so ọmọ àná ìsàlẹ̀ ọmọ mẹ́rin ọ̀nà àlẹ́bí kọ́lé màtínà ṣùgbọ́n ìtàn yẹn dá ó sì kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa pé Ọlọ́run fi hàn ọmọ ìjọ wa mo fi dédé àsìkò yìí mo fi gbàdúrà fún bàbá wa aṣíwájú nínú ẹ̀sìn mi lórílẹ̀‐èdè yìí Daddy G.O, our amiable father Pastor Enoch Adeboye, the G.O General Overseer Redeemed Christian Church of God. Ọmọ bàbá àgbàlagbà géńdé ọkùnrin 42 years old man ọ̀sàláìsí ní ọjọ́ mélòó kan sẹ́yìn. We understand how sad and emotional down our daddy G.O could be by now. We condole and console with you, with our mama, Mommy G.O, and we pray for you that God Almighty should not abandon you alone to yourself. Amen. Bó tilẹ̀ wù kí ẹ̀sìn wọ́n yàtọ̀ tó, Bàbá Adébóyè olórí Redeemed Church wọ́n ṣe é kọ́ṣe ní àwọn ọ̀nà tó pọ̀ nípa kéèyàn jẹ́ oníjẹ́jẹ́ àti onísùúrù àti olótìtọ́. Bàbá Adébóyè tẹ́ bá wò wọ́n dáadáa, crusade wọn is just based on faith tabernacle. Bàbá Adébóyè will only preach for you to have faith. And Baba will say, if you believe, then you are good to go. Faith tabernacle ni Baba Redeemed mọ́ polongo pé ságbàgbọ́ tó bá ti gbàgbọ́ kó yóò dà fún ọ tó bá ti nígbàgbọ́ pé ohun tó wá pray lórí rẹ̀ máa ṣe ó máa ṣe. Ẹ̀mí lórí Baba ń gbé ọwọ́ lé àlérí tí ó ní kí wọ́n máa dákú. Ẹ̀mí lórí Baba Adébóyè sọ fún yín pé gbé ojú yẹn wá tí bá ti fi atẹ́gùn sí. No, yóò kọ́ mi pé sọ nígbàgbọ́ yẹ kí n gbàdúrà fún ọ. No matter what, Baba is now 79 years old. For a 79 years old man to lose a son, even if he has hundreds of them, to lose a son is a tragedy. It's a tragedy. We sympathize with you, sir, and your family. May God Almighty afford you and continue to be with you. Àwọn ọmọ yìí yẹn tó kù sá ní agbára Ọlọ́run wọn ní kúmọ yìí lójú. Àti kékeré àtàgbà wọn ní agbára Ọlọ́run. Bàbá ẹ̀rí ládàáwò. Ẹgbọ́n ìtàn tí wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan, wọ́n lọ bá ànábì bẹ́ẹ̀ nínú ìtàn tí mo sọ pé wọ́n gbé wá yẹn. Débi wípé ìtàn yẹn sọ pé ànábì gan sì hàn kí nígbà tó wọn kú
tàtí lọ́tọ̀ ìtàn yẹn wà tọ̀rọ̀ yìí ìtàn yẹn fúyẹ́ kọ̀ fẹ́ lọ́lẹ̀ torí tó gbé àwọn ìkáyà yẹn wá pọ̀ but for that story to even come sir it's just a lesson and a challenge let me put it that way and a trial time is this for you sir ọlọ́run àmójútó yín ìjọ yín àwọn ọmọlẹ́yìn yín ọlọ́run aláàánú alágbára jùlọ kò ní fi okú ọmọ náà kò ní fi da ayé yín kó wo bó ṣe lè mì yín tó ṣùgbọ́n ẹ di òpó ìgbàgbọ́ àti òpó ọlọ́run mú Daddy G.O. Pastor Enoch Adeboye the general overseer Redeemed Christian Church of God bàbá ẹ sára jẹ́jẹ́ o a ṣe 1 minute silence ẹ̀sìn wa yàtọ̀ sí ẹ̀sìn wọn ohun táwa máa ṣe nínú ẹ̀sìn wa ó yàtọ̀ ṣùgbọ́n the greatest honour tí mo believe pé Christian àti ọ̀làjú máa fún departed soul àwọn tó bá ti kú nù wọn wọ́n á dìde fún 1 minute silence to honour their soul ẹni ọba wa ní gbogbo tí yìí tí mo ṣe àdìsí kan wáyé tí wọ́n ń gbé òkú kan lọ tánàbí wá dìde fún òkú náà àwọn sàábẹ́ wa ní òkú tó dìde fún yìí kọ̀ bá wa kírun rí kì í ṣe muslim àdúgbò tí ó bá jẹ́ mùsùlùmí ṣe kì í ṣe èèyàn. mo dúró sábẹ́ àdìsí yẹn sympathize pẹ̀lú bàbá Adébóyè 1 minute silence lórí ìdúró gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ bí tí ọlọ́pàá gbogbo ẹ̀yin tẹ́ wà náà tọ́lọ́pàá fi láǹfààní 1 minute silence to honour the soul of Mr. Dare Adeboye the son of General Overseer Redeemed Christian Church of God Pastor Enoch Adeboye 1 minute silence in honor of his lovely soul. apá ọ̀tọ̀ Elédùmarè Olúwa bá fi sílẹ̀ àlàáfíà ẹ̀jẹ̀ káwa náà ṣàgbà fúnra wa Ọlọ́run tó ní wá tó lè ní wa tó ní ìmọ̀ tó ní agbára tó ní wíbẹ̀ jẹ́bẹ̀ abẹ́ pẹ̀lú agbára rẹ̀ má jẹ́ kí ikú ọmọ ṣẹlẹ̀ sí wa má jẹ́ kí ikú aya ṣẹlẹ̀ sí wa má jẹ́ kí ikú ọkọ ṣẹlẹ̀ sí wa àwọn òbí wa náà tí wọ́n mọ́jú Ọlọ́run má jẹ́ kí wọ́n kú lókìkí máa lọ wọ́n fi wá dà wọ́n láà wọ́n fi wọ́n dà wọ́n náà láà wọ́n ti lẹ́wọ̀n káwọn òbí wa dàgbà tó àbí káwọn òbí wọn dàgbà tó àbí káwọn náà dàgbà tó lágbára Ọlọ́run ọmọ ni ó sì wá àwọn àwọn náà ó sì àwọn ọmọ ọlá masha Allah la quwwata illa billah. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.